rajim bisimilahi rahman rahim akábọ̀ sí orí àkọ́tún ètò yín ètò wa mafuhumul islam ìyún àgbọ́yé ẹ̀sìn ìsìláàmù èyí tí máa dé sí etígbọ̀ yín ní ọjọ́ kẹjọ tí a pè àmà rẹ̀ ní ìrántí ìyá wa alhaja elizabeth babatunde ilé gomboro àbọ̀rẹ́rin èrúwà ọlọ́mba ní ṣe àlékún ìkẹ́ fún ìyá wa náà àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí agara ọ̀dọ́ ń ṣe ọlọ́run méje kí agara ọ dá wọn o àwọn bàbá àlùbáríkà tó ti wà ní ìkàlẹ̀ bàbá ìdùnnú ẹni tí mò ń fọn irin náà ni fọdílátù sheikh alhaj al-imam abdulrahman ọlálékan muhammadu awwal bàbá ẹ sálámà sí ilé. Assalamu alaikum. Wa alaikum salam. èyí tí bàbá wọn máa bá ní pàbí tí wọn máa bá ní yọ àbìdún rẹ̀ òun náà ni albarakatul mafukuda a ṣe àfẹ́kù àlùbáríkà kúrò láwùjọ wa àní àrí àlùbáríkà mọ̀ bàbá wọn máa bá ní pàbí tí wọn máa bá ní yọ àbìdún rẹ̀ bisimilahi falyatafaddal mashkura ya sheikh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa sahbihi wa man walah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá fún aṣíwájú rere Ànábì wa Muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá ní mo bá Ànábì wa gẹ́gẹ́ bí atọ́kùn ètò bí wọ́n ṣe làmẹ́lẹ̀ wá ń kéke ìdánilẹ́kọ̀ọ́ ti tòní albarakatul mafquda yẹn ni pé ìbùkún Ọlọ́run èyí tí a ṣe àfẹ́kù rẹ̀ láàrin àwùjọ àwọn nǹkan wo ló fà á kí ni tí ń jẹ́ àlùbáríkà kí sì ni ọ̀nà àbáyọ sí àlùbáríkà èyí tó ti wí kọ̀ fẹ́ tó nǹkan kan mọ́ lórílẹ̀ àfi k'Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tá bá ń sọ nípa àlùbáríkà èyí tí a ṣe àfẹ́kù rẹ̀ láàrin àwùjọ kò sí ń tọ́fà tayọ pé àwa tá a jẹ́ ẹ̀dá olùkọ́ ti Ọlọ́run olùjìnà sáṣẹ Ọlọ́run olùsàyàkókò nàkí sọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ àfàwọn èèyàn kọ̀ọ̀kan náà tó ṣe pé Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sàmọ́ lẹ́sà k'Ọlọ́run bá kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe wá nìkan náà wọn tó ṣe pé Ọlọ́run bá ó sà lẹ́sà tá bá ń sọ nípa àlùbáríkà ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ báwọn àfáà bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ ó ní thubutul khayril ilahi fi shay ó ní pé kó rí Ọlọ́run kó wà nínú nǹkan ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run tààràtà kó wà nínú nǹkan bálùbáríkà bá ti lè wà nínú nǹkan bó ṣe lè wù kó kéré tó yóò sì bẹ̀rẹ̀ sí ní máa pọ̀ ni bí nǹkan bá wá jẹ́ ń tọ́pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nàfàá yóò wá di tó ṣe pé yóò máa ṣàǹfààní àǹfààní tí ò lẹ́gbẹ́ òní yóò máa bẹ fún nǹkan náà ẹni tí ò ní mà tó nǹkan kan bóyá wọ wòlímà Al-Qur'ani ìní ọ̀rọ̀ ra ṣe tó sì ra ka tíra fàwákìú àbáwọn tíra bíi mélòó kan tọ̀ra kí mọ́ bálùbáríkà tó bá ti lè wọ̀ ọ́ irú wọn máa dábí ẹ̀dùn bẹ́ẹ̀ ni wọ́n sì máa rọ̀ bí òwe àlùbáríkà ìlú dùn àlùbáríkà ìlọ́wọ́ mà lọ́wọ́ ẹlòmíín sì ń bẹ gbogbo máa yí pátápátá òní yóò fẹ́ ké tán kódà yóò máa mì títí kódà ó lè ka tafsiru alukurani lórí látòkè tẹ nílẹ̀ tí ò ní ṣe àṣìṣe tí ò ní ṣe àṣìṣọ tí wọ́n sọ pé ọ̀rọ̀ báyìí ẹni báyìí tún wí ẹni báyìí tún wí ẹni báyìí tún wí tí ó wí gbogbo ẹ̀ lórí ọ̀rẹ́ bí ọba sí àlùbáríkà ń bẹ nítawọn yẹn wọ́n kàn mọ̀ sọ ni pé ọmọ jágbajàgba nínú kéwù bẹ́ẹ̀ náà sì ni wé àárẹ̀ ẹlòmíì tó ṣe pé ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ ọgbà ẹ̀ẹ̀kejì ó tún gbà ẹlẹ́ẹ̀kẹta náà ó tún tẹ̀lé ó ti di ọ̀mọ̀wé kódà ó tún lè kúrò ní ọ̀mọ̀wé kó tún di ọ̀jọ̀gbọ́n bálùbáríkà bá sí nínú rẹ̀ yóò mọ̀ máa ṣẹ́rù lẹ́yìn àwọn tó ṣe pé bí àwọn ò tiẹ̀ kà tó ìwé mẹ́wàá àlùbáríkà ní ń bẹ nínú ìwé táwọn bàbá wa ti ń kà tí ń pè ní standard 6 lẹ́yìn tó ṣe pé ọ̀fẹ́ oníwèé mẹ́wàá ọ̀fẹ́
fẹ́ má lè dúró lẹ́gbẹ̀ẹ́ irúfẹ́ àwọn tá a báyìí àlùbáríkà òní ń bẹ nínú rẹ̀ àlùbáríkà ní bẹ lára àwọn àfáà wa àwọn ẹni ìṣáájú bí ìmáàmù wa An-Nawawi kọ́lọ̀nkọ́ba nìkẹ́mu ọdún mélòó ní á lò lórílẹ̀ ìpẹ́ bàbá ò lo 50 ọdún láyé 40 ọdún àtọdún 5 ni bàbá lò tó ti bẹ́ẹ̀ náà ìwé ìtàn nípa Islam kò lè gbàgbé àwọn bírà èyí tí bàbá yìí ti ń dá nídìí ẹ̀sìn Ọlọ́run sí nípa tíra wọn tọ́lọ́ ń fi àlùbáríkà sí bàbá gangan fúnra rẹ̀ ó ní àlùbáríkà àwọn tíra tí bàbá tó wá kọ Ọlọ́run tó fi àlùbáríkà sí lára àwọn tíra rẹ̀ èyí tó gbajúmọ̀ jùlọ lọ́dọ̀ wa ń bí oní tíra Riyadus Salihin sàṣà ní mọ́sálásí tẹ̀ tí ń rí Riyadus Salihin sàṣà lẹ́ni tí ò tí ì gbọ́ nípa Riyadus Salihin kámẹ́sì ẹ̀ tó wá sọ nípa Arba'una Nawawiyya tíra yìí níbi tó ń tiẹ̀ tó ń gbajúmọ̀ dé kò sẹ́ni tí ó ṣe ìdánwò oníwèé 10 tí ó fẹ́ ṣe IRK àfikọ́jẹ́ pé ìwé yìí wà lára àwọn tí ó kà àdífi 40 tí ń bẹ nínú rẹ̀ ó wà nínú tí ó kà kó tó di pé yóò yege tí Sahih Muslim ní ká sọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra èyí tí bàbá yìí tí wọ́n kọ yẹni pé Ọlọ́run fi àlùbáríkà sára ọjọ́ orí èyí tí bàbá yìí tó lò ó tún wá fi àlùbáríkà sínú iṣẹ́ èyí tí bàbá yìí èyí tó ṣe àlọ́ fi jẹ́ pé téèdò ní àwọn òwe ó tún lókìkí ó tún lókìkí sí ni lára àwọn àlùbáríkà èyí tá a tún lè ṣe àkàwé rẹ̀ ìyẹn jẹ́ àwọ̀ àwọn iṣẹ́ ńláńlá èyí táwọn aṣíwájú wa lórílẹ̀‐èdè yìí èyí tí wọ́n ti ṣe síwájú léè tó ṣe pé ọ̀hàn gbangba àwọn owó kí ni a fi ṣe owó kọ̀ọ̀kan ní Ọlọ́run fi àlùbáríkà sára rẹ̀ mélòó lówó náà nígbà náà lọ́hùn ṣùgbọ́n ẹ wo àkókò èyí tá a wà nù rẹ̀ yìí ẹ wo bówó bí ṣe ń jáde tó ti bẹ́ẹ̀ náà kò sí àlùbáríkà kankan lára rẹ̀ ẹgbẹ̀rún náírà kan tó bá mú sọ́wọ́ báyìí sáàmà tí ìsẹ́ni tó bá ti lè ṣe báyìí bí ìgbà pé wọ́n náà nábọ̀ fún yàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ òní yóò ṣe rí yẹn ní pé tá a bá ń sọ nípa àlùbáríkà kò fẹ́ẹ̀ tó nǹkan mọ́ lórílẹ̀‐èdè lè ta wà yìí àti ní ọ̀pọ̀lọpọ̀ léde àgbáńlá yé kí wọ́n ní tó wá fà á àwọn Yorùbá ní bí ọba sí ẹsẹ̀ náà ṣẹ́ lásán kí ni tó fa àwọn nǹkan wọ̀nyí èmi àti àwa náà lè tó dá ilẹ̀ tí ń jẹ́ dá o ẹ̀ṣẹ̀ tá ń dá lọ́sàn-án ẹ̀ṣẹ̀ tá ń dá lóru ló bí gbogbo àwọn nǹkan wọ̀nyí àfikún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kọ́lá àná wa nínú suratu al-Anfal Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ pé òun Ọlọ́hun Ọba òun ò ní gba oore tí ń bẹ lọ́wọ́ yín o dáadáa oore tí ń bẹ lọ́wọ́ yín àlùbáríkà tí ń bẹ láàrin nínú yín Ọlọ́run ló ò ní mú kúrò hatta yughayyiru ma bi anfusihim fúnra yín lẹ́sọ̀ pé ẹ̀ fàlùbáríkà mọ́ fúnra yín lẹ́sọ̀ pé ẹ̀ fòrè mọ́ bó láti sọ bẹ́ẹ̀ látàrí àwọn ẹ̀ṣẹ̀ kọ́ńbẹ́kọ́ńbẹ́ èyí tó ṣe pé ẹ̀dá ń dání àfikún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó láàánú wa kí wàá ní ọ̀nà àbáyọ tàbí fẹ́ kí àlùbáríkà kó tún máa wà gẹ́gẹ́ bí ṣe máa ń wà láyé àtijọ́ mo lè rántí bí 40 ọdún sẹ́yìn bí yàn bá mú kọ́bọ̀ 10 tí yàn bá ní lọ́wọ́ owó ńlá ìlónítọ̀hún ìlóní lásìkò sí kò tiẹ̀ sí ní àga tí a ti ná kọ́bọ̀ 10 bíjọba ò tiẹ̀ kọ́ ńlẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò síbi tó ti fẹ́ rí ná so kí làwọn ọ̀nà àbáyọ kí ni tá a lè ṣe tí àlùbáríkà yìí tí ó fi wà gẹ́gẹ́ bó ṣe wà àní kí la lè ṣe tá a fi ní àlùbáríkà àwa gan fúnra wa àwọn ọmọ wa bí wọ́n ṣe ní àlùbáríkà iṣẹ́ wa tá à ń ṣe tí ó fi ní àlùbáríkà àwùjọ wa yìí tí ó fi ní àlùbáríkà gbogbo ń tà ń dáwọ́lé àwọn ń tà ń pèsè síta báwo àwọn nǹkan wo la lè ṣe tí ó fi ní àlùbáríkà nǹkan àkọ́kọ́ èyí tá a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe òní taqwallahi azza wa jal ká wá bóò lẹ́nì kọ̀ọ̀kan wa bóò láṣẹ bẹ̀rù Ọlọ́run bá wa ní kọ̀kọ̀ àti ní gbangba báwo láṣẹ kọminú Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba láàrin àwùjọ adáwàláwà nìkan bóò láṣẹ bẹ̀rù Ọlọ́run torí pé ìbẹ̀rù Ọlọ́run bá miftahu kulli khairin ó ní kọ́kọ́rọ́ èyí tá a máa fi ṣílẹ̀kùn gbogbo ń tọ́jú òrè pátá ẹjẹ́ agbọ́n tọ́lọ́wọ́n bá mi tó sọ nínú Suratul A'raf ayé ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún ìyẹn 96 Ọlọ́run bá ń sọ mbẹ́ pé walau anna ahlal qura amanu wattaqaw lafatahna
lafatahna alayhim barakatin minas samai wal ard. Ọlọ́run tó bá ṣe wípé ẹ̀yin ará Nàìjíríà, ẹ̀yin ará Ọ̀yọ́ state, ẹ̀yin ará Ìbàdàn, tó bá ṣe pé gbogbo yín pátá ẹ bá lè gbọ́ náà bá gbọ́ ní ti pàápàá gbígbọ́ náà bá gbọ́ ni wattaqaw tẹ̀sí kọ́mínú Ọlọ́run tẹ̀ bẹ̀rù Ọlọ́run bá ní kọ̀kọ̀ àti ní gbangba lafatahna alayhim barakatin minas sama. Ọlọ́run ní ilẹ̀kùn bùkún òun Ọlọ́run, ilẹ̀kùn àlùbáríkà òun Ọlọ́run, òun ìbá sílùú àní tí ìbá máa da yá láti sámà. Àníṣe òjò tí ó máa rọ̀ òjò oníbùkún ni, òjò tí ò ní bilẹ̀wọ̀, òjò tí atẹ́gùn rẹ̀ ò ní fẹ́ òrùlé, òjò tí ò ní ṣe ni nísùtá léyìí tó ṣe pé orí ọmọ wá láti sámà. Bẹ́ẹ̀ náà nílẹ̀ òun náà máa pọ̀ orí tinú rẹ̀ yóò máa pọ̀ jáde. Yẹn ni pé tá a bá lè ní nǹkan méjèèjì o, tá a gbọ́ lọ́wọ́ bá gbọ́ bó ṣe ká gbàgbọ́, tá a tún wá níbẹ̀rù Ọlọ́run bá lẹ́mìí ní kọ̀kọ̀ àti ní gbangba. Bákan náà nínú Suratu Talaq ayé ẹlẹ́ẹ̀kejì sí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀, Ọlọ́run ní wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. Ọlọ́run lẹ́ ń bá lè rọ́jú, ẹ̀ ń bá lè gbìyànjú bẹ̀rù Ọlọ́run, èyàn gbìyànjú ni lèyàn fi lè bẹ̀rù Ọlọ́run, èyàn kájú kóńbi táwọn èèyàn ń ṣe láwùjọ lèyàn fi lè bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ ń bá wá bẹ̀rù Ọlọ́run tọ́lọ́ náà bá bẹ̀rù yaj'al lahu makhraja, ọ̀nà àbáyọ Ọlọ́run ló wọ́n máa pèsè rẹ̀ fúnitán. Yẹn ni pé abẹ́rẹ́ tiẹ̀ yóò máa kọjá ná bọ́ọ̀lù okùn bí ọba tiẹ̀ dé. wa yarzuqhu min haythu la yahtasib. àlẹ́ tí máa ń bẹ̀rù Ọlọ́run àrísìkí ìpèsè látọ̀dọ̀ Ọlọ́run yóò sá máa yalu onítọ̀hún ni tó ń wo tiẹ̀ níbi tó fọkàn sí àti ibi tí ò tiẹ̀ fọkàn sí. ìyẹn nígbà wo? nígbà tá a bá lè bẹ̀rù Ọlọ́run. ìkànnì àwọn ẹni Ọlọ́run tí a ń jẹ́ ní ìṣíwájú, ìkànnì àwọn aslafina salihin, ẹnìkan àwọn kan kó gbàjarè lọ́ba pẹ́tọ̀ bàbá innal as'ara qad irtafa'at, innal as'ara qad irtafa'at. bàbá gbogbo ń tàn rà pátápátá tó jẹ́ olówó pọ́ọ́kú ọmọ ti di tó wẹ̀ má ti lọ òkè, kí ni ń tà lè ṣe ìrẹ́ bàbá? bàbá yìí wá ń dáhùn lóhùn pé anziluha bittaqwa, ìbẹ̀rù Ọlọ́run ìní ẹ fi dá owó nǹkan tó wọ́n tọ́ lóòkè, ìbẹ̀rù Ọlọ́run ni ẹ fi fà wálẹ̀. ẹni bí tá a bá lè bẹ̀rù Ọlọ́run ọ̀nà tó dí Ọlọ́run ó ní ọ̀la, èyí tí ò tí ì là tẹ́lẹ̀ Ọlọ́run bọ́ sọ pé kò ṣí sílẹ̀. ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n òun náà tó sọ ní ọ̀rọ̀ rẹ̀ wípé ma ihtaja taqiyyun qattun, ma ihtaja taqiyyun qattun. lè rẹ́ nìkan tí ó bẹ̀rù Ọlọ́run kó nítorí tó wá tó sí. àfi tí bẹ̀rù tí ò bá bẹ̀rù Ọlọ́run tí bá kàn ń sojú ayé bí ipa agbóhùn bẹ̀rù Ọlọ́run nìkan ìlókù. ṣùgbọ́n ìwà rẹ̀ ń tó bẹ̀rù Ọlọ́run yóò tún wá tòṣì àgbésí ọ̀tá lè lu ẹni bẹ́ẹ̀ láéláé. yẹn ni pé abùkátà sí ká ní bẹ̀rù Ọlọ́run. tá a bá ti bẹ̀rù Ọlọ́run gbogbo ń tó fún yóò di gbogbo ń tó fún gbogbo ń tó le yóò di ń tó ṣe pé yóò di ń tí ó gbáàyè. bákan náà ìgbàláàyè ìrọ̀rùn yóò di ń tí ó wà ní tòkòtòrò. kí wàá ní ti ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run? oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ nípa ìbẹ̀rù Ọlọ́run. lára ẹni wípé an ta'amala bi ta'atillah ala nurin minallah takhafu 'iqabahu wa an tatruka. yẹn ni pé ìbẹ̀rù Ọlọ́run an ta'amala bi ta'atillah kọ́ máa sapá lórí bó ṣe tẹ̀lé àṣẹ Ọlọ́run ala nurin minallah lórí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run bá tarju thawaba Allah lẹ́ntì ń sàgbéǹlé lẹ́ntì ń ràn kan oore ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run. wa an tatruka ma'siyata Allah gbogbo ń tọ́jẹ mẹ́sẹ̀ pátá ìtakò ìyapa àṣẹ Ọlọ́run rípọ̀ pátì rípọ̀ jìnnà sí gbẹdẹ́gbẹ́ ọ̀wá lè dáṣe ala nurin minallah lórí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run takhafu 'iqaba lẹ́yìn tó ṣe pé ó fi ń bẹ̀rù ìyà Ọlọ́run. Ọlọ́run mọ́ fi yàjẹ́ wá ṣìwá lẹ́yìn tí ó lè bẹ̀rù ìrì Ọlọ́run ọba. nǹkan ẹlẹ́ẹ̀kejì èyí tá a ṣe tàbí fẹ́ kọ́lọ́run ọba kọ́ bá ní dá àlùbáríkà ń kọ́ dá padà. ìkejì qira'atul Qur'anil Karim ká gbìyànjú lórí bá ṣe máa kí al-Qur'an lọ́sàn-án lóru nírọ̀lẹ́ ní gbogbo ìgbà báyìí bá ti ń yọ ọ́lẹ̀ báyìí kí tó fi máa rojọ́ tó fi máa ṣàròyé tó fi máa sọ̀rọ̀ ẹ̀yìn tó fi máa dáhùn mọ́ràn tó fi máa wà nínú ẹ̀ṣẹ̀ kò sí gbé Kùránì rẹ̀ kọ́ máa kà á. al-Qur'ani alápẹ̀lẹ́ Ọlọ́run bá ń sọ nínú Suratu Sad àyà 29
ọlọ́run ní kitabun anzalnahu mubarakun liyadabbaru ayatihi wa liyatadhakkara ulul albab. ọlọ́run ní kitabun tírà kan ní alukurani alápẹ̀lẹ́ mubarakun tírà oníbùkún ni ọlọ́pọ̀lọpọ̀ rẹ̀ oní alukurani jẹ́ asọ́kalẹ̀ káwọn yóò lè bá máa yiri rẹ̀ kálí bá máa kà á ká máa ronú sí ti ń kà ká máa wá fi ṣẹ́ ká máa fi tẹ̀lé wa liyatadhakkara ulul albab. àwọn tí wọ́n jẹ́ onílàákàyè àwọn tí wọ́n máa ń ṣe kíra ọba ń kálí bá máa fi ọ̀rọ̀ náà bá ti ṣe alukurani kálí bá máa fi ṣe ìrántí lára àwọn ìdí pàtàkì tọ́nà fi sọ alukurani kalẹ̀ nìyí. yẹn ni pé alukurani alápàlẹ́ tírà kan ní tèmi ò ríru rẹ̀ rí èèmà pátápátá ọ̀gẹ́ ìmà nǹkan adánilágara èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún alukurani fún ànábì Muhammad oní àkọ́rọ́ ní alukurani oní í ṣe bọ́kàn bá lé dídí bí òkúta ẹni ó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹni ó máa kí alukurani pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọkàn wọn rọ̀ ju ìtì máa ń rọ̀ lọ. àárẹ̀ tí ń ṣe ni lágọ̀ọ́ ara àbáwọn àárẹ̀ tó ṣe wípé àwọn dókítà ò tiẹ̀ rí ojútùú sí pẹ̀lú ògo ọlọ́run bí yàn bá kí alukurani ọlọ́run bá yóò mú ìwòsàn yóò mú wá látàrí kéke ètí yàn bá ń kí alukurani àjẹpẹ́lá ìṣe àní kitabun mubarakun tírà oníbùkún bọ́lá ń ṣe wí oní alukurani ńlọ́jẹ́. àwọn tá a bá ní fíìlì lálẹ́ alukurani èyí tá a fa Sayyid Qutb tí a kọ ká a bá lọ wò ó àrùn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí bàbá yìí sọ nígbà tí ń tú àyà yìí nípa ìbùkún oríire ọ̀pọ̀lọpọ̀ oore èyí tí ń bẹ fún alukurani alápẹ̀lẹ́. lọ́nà àwọn nǹkan tá a tó lè mú ṣàlùbí oògùn tọ́lá ọba tí ó fi dá àlùbáríkà padà sí iná ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa àti sí àwùjọ wa àdúà òní ká máa képe ọlọ́run ká máa képe ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ìlànà èyí tí Islam tí ó gbé kalẹ̀. tá a bá ń lo àwọn ìlànà yìí tá a fi ń bẹ lọ́run tá à ń tọrọ àlùbáríkà pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba àlùbáríkà tó ti lọ ọlọ́run ọba yóò dá padà. òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam àti eléyìí ni ìdí abájọ tálẹ́bí fi sọ fún wa wípé ẹni tó bá lọ ṣẹ̀yídà ibi tí wọ́n ti ń ta kókó igi kó tó kù mẹ́ẹ̀ tọrọ àlùbáríkà fún wọn. ìgbéyàwó tó bá ní àlùbáríkà a máa lọ́mọ nínú. ìgbéyàwó tó bá ní àlùbáríkà wọ́n jọ lura wọn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́jọ́ ọkú ni. ìgbéyàwó tí ó bá lálùbáríkà wọn lè lóṣù kan wọn lè lọ́dún kan tí wọ́n ó fi túká láàrin ara wọn. Ànábì wa ní ká máa ṣe àdúrà fún lọ́kọláya bó la ṣe ṣe barakallahu laka wa baraka alayk wa jama'a baynakuma fi khair. yẹn pé ọlọ́run bá yóò fi àlùbáríkà sára rẹ̀ ojú àlùbáríkà ọlọ́run yóò rọ̀ sí ọlá ilé ọkọ ìyàwó wa jama'a baynakuma fi khair. ọlọ́run bá yóò wá jẹ́ kẹ́ ẹ máa gbé pọ̀ yóò kọ́ ẹ méjì yóò kọ́ yín pọ̀ níbi oore yẹn pé yóò fi oore àti àlùbáríkà síbi ìgbéyàwó èyí tẹ́ ẹ bá ṣe. Imam Abu Dawud ní àgbà hadithi wa bàbá wa Albani wọ́n ní hadith tó lálàáfíà tó ṣe fi ṣẹ̀rí ní gbangba wọ́n ní hadithi yìí. bẹ́ẹ̀ ni Ànábì tó kọ́ wa nípa pé ká máa tọrọ àlùbáríkà ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run fẹ́ni tó bá fún wa ní jíjẹ tó sì fún wa ní mímu tọ́lọ́ ń lò gẹ́gẹ́ bí sábàbí tá a fi jẹun. àbúrò láṣẹ sí Allahumma barik lahum fi ma razaqtahum waghfir lahum warhamhum. àárẹ̀ lẹ́yìn inú Sahih Muslim ẹni pẹ́ni tó bá pèsè jíjẹ àti mímu fún ọ tọ́lọ́ ń lò sábàbí tọrọ lọ́dọ̀ Ọlọ́run bá pé Ọlọ́run bá ní rọ ojú ìbùkún sínú tó pèsè fún wọn ní àrísìkí bá mi foríjì wọn bá mi kẹ́ wọn bá mi ṣe àánú wọn. ẹni pé dára ń tá a lè lò tọ́lọ́run bá subhanahu wa ta'ala tí ó fi dá àwọn àlùbáríkà tá a ṣàfẹ́kù tọ́lọ́run tí ó fi dá padà sí àárín àwùjọ lára inú. nínú ẹ̀ náà bákan náà asídìkò fi muamala kájẹ́ tí ó jẹ́ olóòótọ́ olódodo níbi títà níbi rírà níbi gbogbo ìbáṣepọ̀ èyí tí bá wáyé láàrin wa àtẹlòmíràn. ọjà lọ fẹ́ tà ní mọ́tò rẹ èyí tí ń dọ̀ láàmú ìlọ fẹ́ tà ní ṣàlàyé ní tí ń dọkọ̀ láàmú fẹ̀ǹtọ́ fẹ́ rà pé ọkọ̀ yìí bọ́dì nìkan ló ní ọ lọ tún ẹ́ńjìnì rẹ̀ sí o iye báyìí ní ń tà
tọba ti Ọlọ́run kì í sì pọ̀ wá lọ ọkùnrin nísàgbẹ̀ lójú yóyò torí tó wọ́n wá rò pé ọkọ̀ tó dáa ló ń rà tí ó mọ̀ wá dá láàmú bó bá ṣe báwọn ò lóòótọ́ kódà ọmọ rẹ obìnrin bíyàn bá fẹ́ fẹ́ gbogbo tí bá ń bẹ lára rẹ̀ lálébù pátá gbogbo ẹ̀ ló ń láti ṣàlàyé bọ́ọ̀ bá túṣu délẹ̀ kọ̀ọ̀kọ̀ àjẹ́ wípé ó ṣe àbòsínú ọ̀jẹ̀ olóòótọ́ nídìí ọjà ìwọ náà tó sì fẹ́ rajà ẹni tó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ kò mọ̀ pé ọjà ó ti wọ́n òun á fẹ́ kó lórí rẹ̀ lọ́pọ̀ òun fìbẹ̀rù Ọlọ́run kọ́rùn ó yẹ kó o ṣàlàyé pé tó ọjà fẹ́ tà yín báyìí 1000 ó ti di 1500 ẹ ti lọ ọjà ti pẹ́ ni àlàyé tó yẹ kó o ṣe nù bíyàn bá ń ṣe bẹ́ẹ̀ àlùbáríkà Ọlọ́run a máa ń sọ̀kalẹ̀ sínú ọjà bẹ́ẹ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé al-bayyani bil-khiyar ma lam yatafarraqa ẹni tó tajà àtẹni tó ti rajà tí wọ́n ti jọ tajà fúnra wọn láǹfààní láti ṣe sà ẹni tó rà lé lóhùn ọ̀rà mọ́ ẹni tó tà lé lóhùn ọ̀tà mọ́ tí wọn ò bá tí ì tàkà pínṣẹ̀ níbi tí wọ́n ti tajà fúnra wọn. ibi tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ fa in sadaqa wa bayyana báwọn méjì tí wọ́n bá sọ òótọ́ fúnra wọn tí wọ́n ṣe àlàyé kọ́ná fúnra wọn burika lahuma fi bay'ihima Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi àlùbáríkà síbi títà rírà àwọn méjèèjì wa in katama sọ tí wọ́n bá dọ́ọ̀bù òótọ́ rọ̀ fúnra wọn wa kadhaba tí wọ́n parọ́ láàrin ra wọn muhiqat barakatu bay'ihima àlùbáríkà ìbùkún Ọlọ́run tó yẹ kó wà níbi ọjà Ọlọ́run bọ́ parí ni àdìfì yìí àrìnà Sahih Bukhari lára ẹ̀ náà bákan náà injazul a'mal fi awwal nahar gbogbo sẹ́tọ̀ bá ṣe pátá rí i pé ní òwúrọ̀ kùtùkùtù ìlú ti gbájúmọ́ iṣẹ́ tí yẹn bá ṣe ní òwúrọ̀ kùtù Ọlọ́run á máa ní kí bùkún kọ́ wà ń bẹ̀ torí kíni torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti filẹ̀ tọrọ ìbùkún àlùbáríkà lọ́dọ̀ Ọlọ́run pé kọ́ náà bá kó bòun rọ òjò ìbùkún òjò àlùbáríkà sínú gbogbo iṣẹ́ táwọn àlùmọ̀ àwọn tí a bá ń ṣe lójoojúmọ́ tí a bá ti ń ṣe ní kùtù wáyé. àárí àdìfì yìí etí ìkànnì àwọn sọ̀hábé ìkan Sakharu al-Ghamidi ètò gbà wá ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé Allahumma barik li ummati fi bukuriha Allahumma barik li ummati fi bukuriha ìdọ́lọ́wọ́ bá bá ń rọ̀jò àlùbáríkà sínú iṣẹ́ táwọn ìjọ mi tí a bá ń ṣe lọ́wọ́ ọ̀dájí. Imam Muslim ló gbà hadithi wa bàbá wa Albani wọ́n ní hadith tó lálàáfíà ni. ìkànnì àwọn ẹni Ọlọ́run ìkànnì àwọn ẹni ìṣáájú ó ní ajibtu liman yusalli subha ba'da tulu'i shamsi kayfa yurzaqu ajibtu liman yusalli subha ba'da tulu'i shamsi kayfa yurzaqu mo kíma nígbà tó ti pé kò ní kí àsùnbà láàkó rẹ̀ ó ń kí àsùnbà lẹ́yìn ìgbà tí òòrùn tó ti yọ tán bóò làlùbáríkà ṣe fẹ́ wọnú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹni báwọn bóò lọ́lọ́run ṣe fẹ́ pèsè fún ẹni báwọn lọ́pọ̀ yanturu láwọn nǹkan tá a tún gbọdọ̀ gbajúmọ̀ tàbí fẹ́ kí àlùbáríkà tó ti lọ tá a fẹ́ kọ́ padà ká máa ṣe àmúlò sunnah Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tá nàbí bá ní ká máa ṣe ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká máa ṣe látara ṣíṣe rẹ̀ á rí pé àlùbáríkà Ọlọ́run yóò di tí ó máa bà lórí iṣẹ́ wa ẹ̀rí wà lórí eléyìí náà lára ẹni wípé ànábì kọ́ alẹ́kọ̀ọ́ gbogbo tí wọ́n ti pè é súnà wọ́n sá máa lò wọ́n sọ pé súnà ni wọ́n fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ méèmù lára àwọn ẹ̀kọ́ tánàbí kọ́ wa nípa bá a ṣe máa ń jẹun ni pé a kì í bu oúnjẹ láàrin mú oúnjẹ ètè tí àwo ibẹ̀ láti máa jẹun òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé al-barakatu fi wasati ta'am ìbùkún Ọlọ́run tí bá ń sọ̀kalẹ̀ bí oúnjẹ tá a fẹ́ jẹ báyìí àárín mú oúnjẹ ìní máa ń sọ̀kalẹ̀ sí tó bá rí bẹ́ẹ̀ fakulu min hafatayi ètè tí oúnjẹ méjèèjì ibẹ̀ ní kẹ́tì máa jẹun wala ta'kulu min wasatihi ẹ má jẹun láàrin gbogbo rẹ̀ nínú àdéhìí mi ànábìrin tá a bá jẹun tán ká láwọ́ tó bá láwọ́ tán tún láàwọ̀ èyí tó fi jẹun kí ni tí ó jọ síbẹ̀ ni pé innakum la tadrun má kò yé yín níbi àwọn oúnjẹ tó ń jẹ fi ayyi ta'amikum al-baraka ìwọ ni ìbùkún Ọlọ́run bá ìbò lọ́wà níbi àwọn oúnjẹ ètí à ń jẹ lára ẹ̀ náà bákan náà aláti jẹun tó ṣe pé a ní gbẹ̀kẹ̀lé tó kún nínú Ọlọ́run bá subhanahu wa ta'ala agbára lé Ọlọ́run àfẹ̀yìntì àbọ̀ Ọlọ́run bá àbàdúró wa man yatawakkal 'ala Allah fahuwa hasbuh ẹ̀ ń bá lè gbẹ̀kẹ̀lé Ọlọ́run ọba ìrẹ́ ní bá Ọlọ́run ọba yóò tó onítọ̀hún
òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé law tawakkaltum ala Allah haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayr taghdu khimasan wa taruhu bitana. Ànábì ní tẹ́bálẹ̀ bọ́ náà bá yín dúró ní ti pé pàápàá bíbọ́ náà bá dúró ni ọlọ́run ìbá pèsè fún yín ẹgẹ́ bí ṣe máa ń pèsè fún ẹyẹ yóò jáde láàárọ̀ kò ní sí oúnjẹ kankan níkùn rẹ̀ yóò jáde ní apákùn ṣùgbọ́n yóò ṣẹ́rí padà nírọ̀lẹ́ látàrí ìgbẹ́kẹ̀lé tó ní nínú ọlọ́run bá lẹ́yìn tó ṣe pé bitana ikùn rẹ̀ ó ti kún fún oúnjẹ. Hadithi yìí afa Ibn Majah àwọn ní àgbà wa bàbá wa Albani wọn ní hadith tọ́lá làáfíà púpọ̀ wọn ní hadithi yìí wọn ní ní ṣe lára náà ni pé gbogbo sẹ́tọ̀ bá ṣe pátá máa ṣe istikhara kó o tó ṣe. Islam ó ti fún alójútùú má tọ́jú léka má lọ sọ́dọ̀ adáhùn ṣe má lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń tẹ́yàn rìn má lọ sọ́dọ̀ àwọn onífá aláwo má lọ sọ́dọ̀ ẹnì kankan má lọ sọ́dọ̀ awòràwọ̀ ṣùgbọ́n gbogbo ohun tó bá fẹ́ ṣe pátá gbogbo ohun tó bá rú ọ lójú pátá sí istikhara raka méjì péré ìlú ṣe lẹ́yìn raka méjì wá ṣe àdúrà ìtànàbà Muhammad sallallahu alaihi wasallam ìtọ́kọ wa wọn ìbáyàn ṣe istikhara fúnra rẹ̀ ìlú ṣe. Ànábì ò sọ fún wa pé tó bá ṣe istikhara ó rí kíní kan dúdú ó rí kíní kan fún Ànábì ò sọ báwọn ṣùgbọ́n tó bá ti ṣe istikhara pẹ̀lú ìgbàgbọ́ tó ní sọ́lọ́n nítorí fẹ́ ṣe ohun tó rí bá ń bẹ́ẹ̀ tó bá ti ń tẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì máa dún bẹ́ẹ̀ ni yóò máa lánú ẹni pé lára nǹkan tá a lè ṣe a bá fẹ́ kí ìbùkún náà bá kó wà nínú iṣẹ́ tí a bá ń ṣe nu. Àwọn tí máa ń bí àlùbáríkà ọ̀pọ̀ dáadáa lára ẹ̀ náà nìkan jẹ́ ẹni tó ṣe pé á jìnà sí gbogbo à ń kówó jọ lọ́nà èrú lọ́nà haramu tábà lè ṣe léyìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́mọba yóò pèsè fún wa. Tẹ́tẹ́ kò sóore níbẹ̀ ọtí títà kò sóore níbẹ̀ ṣìgá ní títà kò sóore níbẹ̀. Ara pé à ń kówó jọ lọ́nà haramu òǹlẹ́lẹ́yìn òǹlọ́jẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala sọ pé yamhaqullahu riba wa yurbi sadaqat gbogbo tí ń jẹ owó èdè pátá ọlọ́run fún ọ̀rọ̀ ọlọ́mọba lòun pa owó òun parun bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọjà kọjá ìtọ́lọ́mọba ní ká jìnà sí ẹja jìnà sí. Níparí àdáhùn salatul mafruḍa àwọn ọ̀run tó jẹ́ ìrun ọ̀ranyàn ìrun wákàtí márùn-ún kàdípàǹkì láàkó rẹ̀ bàbá tí. It has been cutting.